ìwo wọn pé mi ìbá mọ̀ kí má dìde o, mi ìbá mọ̀ kí má yọjú o, mi ìbá mọ̀ kí má ṣe kinní kan o. Tí wọ́n bá ṣe the proper way tó lọ fún from school to school kò ní rí bẹ́ẹ̀. Tó bá ṣe tó pín invitation wípé ẹ gbà o, mo fẹ́ host ọmọ 50 láti ọ̀dọ̀ ti yín o, 50 láti bí o, 50 láti bí o, ẹ bá mi organize, ẹ gbé mọ́tò sílẹ̀, kẹ bá mi kó wọn wá, káwọn ọmọ yìí wá jẹun sí mi lọ́rùn, mo fẹ́ múnú wọn dùn, kò ní rí báyìí. Ìyá Naomi kàn dẹ̀ ń pariwo ni, ẹkún tí ìyá Naomi ń sun, èmi ò rẹ́kún tó sùn, àwọn wo náà pretend fún. Wọ́n wá lọ tú irun, wọ́n lọ tú irun, wọ́n tún run ìdajì, wọ́n wá wọ àǹkárá, wọ́n wá ń hóyè. Èmi ò rómi ẹkún kankan lójú wọn o, mi ò rí ẹkún kankan ní ojú ìyá Naomi. Naomi dẹ̀ mọ̀ wípé àwọn tóun fẹ́ deal pẹ̀lú, àwọn tí wọn ò mọ̀ tún yàtọ̀ sí òsì ni. Àwọn tí wọn ṣe kí ni, wọn ò mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì ni wọ́n. Number 1, wọn ò kàwé dórí kókó. Number 2, ebi ń pa wọ́n. Ẹni tí ó kàwé tẹ́bi ń pa, wọn ò lè reason the same way. Kí ló ń jẹ́ Jerry Eze? Ó ṣe more than that. Wọ́n ti báàgì oúnjẹ yẹn lẹ̀, wọ́n ń pè wọ́n ń gbé wọn lọ́wọ́ lé wọn lọ́wọ́. Kí ló dé tí ò sí stampede ń bẹ̀ náà? Ẹ wá lọ sí Ìbàdàn, ẹ lọ sórí TV station, ẹ lọ announce wípé ẹ fẹ́ ṣe giveaway nílùú tí wọn ò gbọ́ pa, wọn ò gbọ́ pó, tó ọ̀mù gan dá ọ̀tún yàtọ̀ sí òsì mọ̀. Wọ́n wá láwọn èèyàn wá from long distance places, wọ́n wá gather. Every life ló matter, irrespective. Every life ló matter. Ariwo tí ìyá Naomi ń pa yẹn kò make sense. Kàn fi wọ́n sílẹ̀ kíjọba ṣe the right thing tó fẹ́ ṣe. Ọmọ wọn ò lè kú, kò sí nǹkan tó máa ṣe Naomi. That is tó bá jẹ́ wípé wọ́n mú lóòótọ́. That is tó bá jẹ́ wípé wọ́n fẹ́ mú lọ sí prison lóòótọ́. Ibi ni gbogbo yín wà tí wọ́n sọ fún wa pé Bobrisky wà ní jail. Ká tó find out pé Bobrisky ò lọ sí jail kankan. Bóyá gbogbo nǹkan tó ń ṣe yẹn, because tó bá yẹ pé ìyá yẹn ò sunkún náà, ẹ̀yin rí ìyá Naomi ò jẹni tó ń sunkún lójú yín ni. Àwọn wo náà ń tàn. Èmi ò ní kan tó bá wùn ìjọba kó má ṣe o, tó bá wùn kan fi, kó bá wùn kan fi Naomi sílẹ̀, I'm not about that. But pé ẹkún rọ́ tí ìyá yẹn wá ń sun wípé ọmọ kan ṣoṣo bí ọ̀gá, àwọn ọmọ tó kú náà ọmọ ni wọ́n lójú ọwọ́ lọ́wọ́ àwọn parents wọn. Oníkálùkù wá bí ọmọ torí ọjọ́ ọ̀la ni. Oníkálùkù wọn wá bí ìyá Naomi ṣe rí Naomi àsọmọ tó ń rẹ òun lẹ́kún nígbà tó dàgbà tán, làwọn ọmọ tó kú lọ́wọ́ àwọn ìyá wọn yìí náà torí ebi ń pa wọ́n tán ní kán wá jẹun tán fi ń ju ọmọ. Tí ò bá ń ṣe kórí burúkú báwọn yẹn náà tó ń ju ọmọ, ebi ò jẹ́ kórí wọn pé mọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ náà ju ọmọ o, Oríyọmí ló sọ fún wa pọ́n ju ọmọ. Ara àwọn kan tó ń gun gate. Ìyá àwọn ọmọ yìí náà bí àwọn ọmọ yìí torí ọjọ́ ọ̀la ni wípé káwọn rí ọmọ pè ránṣẹ́ lọ́la, káwọn rọ́mọ dùn wọ́n nínú, pé ìṣẹ́ táwọn wà yìí kọ́mọ ra àwọn náà kúrò nínú ẹ̀. Aríbi tí yíyá Naomi náà ti ń bọ̀, Naomi ló sọ wọ́n di ẹni tán dì lénìí. Ó pu gbogbo òbí nìyẹn. Gbogbo òbí, gbogbo ọlámọbí ta ti ń bọ̀, àwọn kan láti ilé olówó, àwọn kan kò sí much. Ọmọ tí àwọn òbí yẹn bí wọ́n dìde, àwọn ọmọ tó wá bí sì ló ń gbé ògo fún family. Bọ́rọ̀ láyé generation ṣe rí nìyẹn. Wọ́n ní ìran mẹ́ta òun tó ṣì, torí ẹ̀ la ṣe ń bímọ. Ìyá àwọn ọmọ yìí náà bí wọn ni, kán lè dùn wọ́n nínú lọ́la. Nígbà tí ìyá Naomi wá ń pariwo, ọ̀kan ṣoṣo ọ̀gá lọ́mọ òun lọ́wọ́ òun. Àwọn yẹn ń kọ́, wọ́n ń ṣọmọ. Oyún tán ní, oyún oṣù 9,
kọ́ làwọn yẹn náà ní. Ìkúnlẹ̀ ta fi ń bí ọmọ kọ́ làwọn yẹn náà kún. Ìrora ta fi ń gbé oyún kọ́ náà fi gbé. Ẹkún ta fi ń gbé ọmọ jáde ta mọ̀ bóyá a máa yè àbá níyè ńjọ́ ta bá ń bí wọn kọ́ làwọn náà fi bí wọn. Àti ẹ̀ àwọn tí ẹ̀ máa ní privilege àti bí ọmọ dáadáa kan jọ àwọn yẹn lọ. Ìmí inú wọn inú ilé ló máa bímọ sí. Ìmí inú wọn ilé alágbo ó máa kú ó máa yè wọ́n lọ manage torí kò sí nǹkan kan. Wọ́n wá re àwọn ọmọ yẹn. Ìmí wọn rèé fọ́dún 2, ọdún 5, ọdún 6, ọdún 7, ọdún 9, ọdún 10. Wọ́n Naomi ló pè wọ́n màmá. Naomi ló pe àwọn people yìí pé kán máa bọ̀ kán wá jẹun. Tí ò bá pè wọ́n, wọn ò ní yọjú. Tí ò bá announce, wọn ò ní yọjú. Ó lọ announce ní public forum. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ń wé ti Bódìjà ti kí náà ń pè ti other places Abuja ti kí náà ń porúkọ ẹ̀. That was a different scenario. Àwọn yẹn ò announce. Number 1. Number 2, àgbàlagbà làwọn tó wà involve. Títí eléyìí gbogbo yín rí fídíò yẹn bó ti ẹ̀ jẹ́ pé wọ́n try to bring it down káyé má rí. Wọn ò jẹ́ kán gbé gbogbo fídíò yẹn jáde. Ká rí ibi tí àwọn abiyamọ nígbà tí ìyá ń sunkún sìn. Ọmọ tó kú lọ́wọ́ àwọn tọ́mọ wọn kú, wọn ò lè rọ́mọ wọn mọ́ láyéláyé. Ẹkún ayérayé ni fún wọn. Wọ́n á máa rí ẹgbẹ́ àwọn ọmọ yìí tí wọ́n bá ṣe tán ní primary, wọ́n á sunkún ẹ̀. Tí wọ́n bá ṣe tán secondary, wọ́n á sunkún ẹ̀. Tí wọ́n bá ṣe tán ní university, wọ́n á sunkún ẹ̀. Tí àwọn ẹgbẹ́ wọn bá tún ṣe ìyàwó, àwọn ìyá wọn á rántí. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ wípé kò yẹ kán sọ̀rọ̀, ṣé kán sọ pé kírú ẹ̀ ṣẹlẹ̀ sí yín kẹ́ lè mọ bí ẹkún kéèyàn máa lose èèyàn tó jẹ́ téèyàn bó ṣe rí lára. Mo béèrè ní o. Bàbá ọmọ tó kú 20 years nígbà tá ṣe graduation tá ṣe ní jẹrin ní last week. Mo sun ẹkún ayọ̀ o, ẹkún pé kò sí ńbẹ̀. Ẹkún ayọ̀ àti ẹkún pé ó yẹ kó wà níbí lẹ́ni. Nígbà tí ọmọ ẹgbẹ́ aṣọ tó gbé wọ̀ mí lọ́rùn pé mọ́mì ẹ ṣe ẹkú ìtọ́jú wa. Mo ní bí ò bá ṣe dùn tó, mo rántí pé ó yẹ kí bàbá wọn wà ńbẹ̀. Bàbá wọn ò kú lọ́kọ̀ kò kú ní kékeré. In as much as pé kò tí ì darúgbó náà kò yẹ kó kú ńgbà tó kú náà. 20 years down àìtí ìgbàgbé ẹ̀. Èèyàn wá bí ọmọ, ìmí inú wọn ò bímọ mọ́ o, ó ti bímọ tán o. Ìmí inú wọn bóyá ẹyọ kan tó máa bí tí orí mi bímọ nìyẹn o. Àmàrẹ́ni tó jẹ́ méjì kú nínú wọn. Àìtí rí any of those parents kan jẹ́ kán jáde wá sọ̀rọ̀. Àìtí rí anyone kó jẹ́ kán jáde wá sọ̀rọ̀ rárá. Ká nílùú yìí ni àti rí táwọn parents àwọn ọmọ yìí ti máa sọ̀rọ̀. Ẹni tó bá ń blame àwọn parents yìí, ṣé ká sọ wípé kí ìṣẹ́ mú kó mú ẹ̀yin àti ẹbí yín náà kẹ́ lè mọ̀ pé ìṣẹ́ máa ń mú ọpọlọ lọ, poverty. And àwọn tí ìṣẹ́ bá mú, they are vulnerable in the society. Wọn ò lè ronú. Kí Oríyọmí tó dé ibẹ̀, there was no disaster. Wọ́n náà ti wà níbẹ̀ ní a night too, there was no disaster. Wọn ò tẹra wọn pa. Àbí wọ́n tẹra wọn pa? No. Kí Oríyọmí tó débẹ̀, Oríyọmí fúnra ẹ̀ sọ. Èdè ètò wọn ò tẹra wọn pa. Tán ti sùn síbẹ̀ látàlẹ́. Nígbà tí Oríyọmí débẹ̀ láàárọ̀ ni gbogbo wọn rọ́ọ̀ṣì wọlé. Kí l'Oríyọmí wá lọ síbẹ̀? Kí ló lọ ṣe ń bẹ̀? Ṣé advert ló lọ gbé wá fóun? Ṣóun ni organizer tó fi lọ síbẹ̀? Kí lẹni tó lọ sí station lọ pariwo pé òun fẹ́ 5,000? Èmi ń bi yín láti ọjọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀. Mo ní ẹ fún mi ní fídíò. Mo ní di fídíò ibi tí Naomi tó ti host 500 péré. Ó dà pé ẹ̀mọ̀kan tó ń pè 5,000 guests. Ẹ̀mọ̀kan tó ń pè ní 5,000 people. Ẹ fún mi níbi tó ti host 500 péré. Gbogbo yìí tí mò ń rí bí ìkárí 200, bí ìkárí 100. Ẹ fún mi níbi tó ti host 5,000. Ẹ̀mí àwọn ọmọ kéékèèké, future of tomorrow, future àwọn family kan, àwọn náà lọ sí yẹn due to improper planning. Avoidable ikú làwọn ọmọ yẹn kú. Ikú oró náà kú. Ikú pé wọ́n mọ̀ wípé ẹni tó pé 5,000 ó yẹ kó mọ̀ wípé eventualities lè ṣẹlẹ̀.
a lè rọ́mọ tó máa fẹ́ǹtì, a lè rọ́mọ tí nǹkan kan máa ṣe níbẹ̀ yẹn, a lè rágbàlagbà tí nǹkan máa ṣe. Òun tó lówó àti host 5,000 kí ló dé tí ò ní kíní níbẹ̀, tí ò ní kí ló ń pè save emergency. Ẹ wo bọ́n ṣe gbé àwọn ọmọ, mi ò fẹ́ gbé fídíò yẹn síta nísìn. Ẹ wo báwọn èèyàn ṣe gbé àwọn ọmọ wọn, ẹ bá wa ṣílẹ̀kùn, ẹ bá wa já ibẹ̀ yẹn, ẹ fira yín sí position ìyá àwọn ọmọ yẹn. Ẹ má nítorí ẹ̀yin lówó, ẹ wà níbi tọ́kàn yín ti balẹ̀, ẹ wà ní position tó jẹ́ wípé ẹ lè bára yín situation yẹn. Òun lẹ ṣe ń sọ wípé, lẹ ṣe rò wípé ẹ̀mí èèyàn kan ó ju àwọn 40 tó lọ. Òun lẹ ṣe rò wípé torí oúnjẹ tán fẹ́ jẹ wọ́n deserve àti kú the same way tí Oríyọmí bọ́ta. The same way tí Oríyọmí tó bọ́ta, tí Oríyọmí sọ wípé àwọn parents àwọn ọmọ yẹn ni wọ́n wà at fault. Ẹ lọ gbọ́ nǹkan tó Oríyọmí sọ. Wípé àwọn parents àwọn ọmọ yẹn ni wọ́n wà at fault. Ẹ̀yin ò mọ̀ pé yín tẹ́ pè jọ àwọn tẹ́ pè. Tẹ́bí ń pa wọn ò lè ronú. Ẹ mọ̀ pé àwọn tẹ́ pè tẹ́bí ń pa oúnjẹ yẹn wà more important sí wọn. Either pé wọ́n greedy ni o, wọ́n fẹ́ gbà more than enough ni o. That is not part of the situation tá ń sọ yìí. There is something called safeguarding. There is something called safety, emergency, protection. And there's something called looking out for the vulnerables in a normal society. Nigeria lèmi ti mọ̀ wípé èèyàn máa sọ wípé oore ló fẹ́ ṣe tó fẹ́ di ó tó di bí, àìmọye olóore tó ń jì sí kòtò tí ò bá ṣe dáadáa. You are not even thinking. Èèyàn pé 5,000. We are not talking of 500. We are not talking of 50. Àti coordinate 50 gan is a big deal. Àti coordinate 5,500 is a big deal. 100 is a big deal. Kí ló pe àwọn ọmọdé fún? Kí ló pa àwọn ọmọdé fún? Ó fẹ́ ṣe party fún wọn. Kí ló tí ò ṣe ní ìgbèríko. And you know what? In a normal society, ebi wà ní gbogbo ìlú. Ajáde bá ṣe ń lọ, ará wọn tán wọ bàtà, tán fi nylon ṣe bàtà, wọ́n wà títí bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Bá ṣe sọ̀rọ̀ yìí, ará wọn tán tọrọ owó, wọ́n wà títí. Ṣé ń gbọ́ mi? Bọ́n ṣe wà yẹn, tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tẹ́mi wọ́n bọ́ sí, ìjọba dìde. Wọn ò ní sọ pé ó fẹ́ ṣe àánú. Every life matter. Ẹ̀mí àwọn ọmọ yẹn, bó bí ẹ̀mí ẹ̀yin Naomi ṣe lọ́wúrí lọ́wọ́ yẹ, lẹ̀mí àwọn ọmọ mẹ̀kúnnù yẹn náà. Àwọn ìyá wọn sunkún bí tán wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ọmọ ìyá àwọn ọmọ yẹn ń gé ka jẹ, ipe kí làwọn ṣe léyìí fún bí tán wà báyìí. Àwọn ọmọ ìyá àwọn ọmọ yẹn, wọ́n wò pé kí làwọn lọ síbẹ̀ yẹn fún.